tún ti yá o ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Hello. Bàbá mi. Bàbá mi. Bàbá sọ pé títí ń bá ọmọ rẹ̀ jà. Láyé àlejà. Sẹ́rí ọlọ́mọdé kárí èṣù àlejà. Sẹ́rí àkọ́kọ́ náà apart from pé dáadáa tá a ti jọ ń ṣe tẹ́lẹ̀ látẹ̀yìnwá. Èmi Ọlọ́run kọ́ èmi Ọlọ́run fún mi lọ́pọlọ débi pé ẹni tí gbogbo ayé bá nífẹ̀ẹ́ sí èèyàn yìí bá ṣọ̀tá téèyàn bá ń bá ṣọ̀tá èèyàn ọmọ rẹ̀ yìí ni. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Wàláì sàláì súnmọ́bì láì nàṣíláwà bàbá tó sọ fún mi ti kú bàbá pòfẹ́sọ̀ Ọlọ́rundáre ló sọ fún mi pé gbogbo ẹni táyé bá ń yọ́nú sí tó bá jẹ́ ọ̀tá rẹ̀ tó bá ti ń rí báyìí jẹ́nu ẹ̀ ọmọ ọ̀dọ̀ sí. Pé tí gbogbo èèyàn bá ń yọ́nú sí ẹnìkan tí wọ́n bá wá ní kíníkíní ẹ̀nu tó bá yá tó bá ti rí nínú ẹ̀ ń bàjẹ́ pé kò sí nǹkan rere tó lè dojúkọ ẹni yẹn. So bí èmi dẹ̀ ti sọ láìmọye ìgbà lórí fídíò mi pé mo máa lọ sílé Ìgbòho mo máa lọ màá sí ẹ̀yìn búùtù màá lọ gbé ráìsì màá pe Ìgbòho pé kò sówó náà mi bí mo ṣeré lọ sílé Ìgbòho màá gbowó kì í dẹ̀ ṣe wípé mi ò ń ṣe kì í ṣe pé Ìgbòho jẹ mí lówó tó ń san padà fún mi yẹn so mo kàn rí pé nǹkan ṣùṣù ni èṣù máa ń sùn nǹkan tó wáyé ńjọ́ yẹn èmi náà wá bẹ Ìgbòho bàbá mi torí Ọlọ́run má bínú torí Ọlọ́run. Bàbá ẹ má bínú mọ̀ fọlọ́run bẹ̀ ẹ mọ̀ kí mi ò kúkú sọ̀rọ̀ tó lé jẹ́ ọmọ àti yẹn ọmọ kékeré mi. Bẹ́ẹ̀ni. Ohun tí fi ń jẹun nìyẹn. Bẹ́ẹ̀ni. YouTube àwọn kìnìún pè yẹn. Bẹ́ẹ̀ni. Ó ti wá rojọ́ mọ́ ni àsìkò bá sọ́kò tí èmi ní bàbá sọ̀rọ̀ dẹ̀. Ẹ mọ̀ kí yẹn alẹ̀ pé yẹn lè yẹn léyẹn. Bàbá ọgbọ́n sọ́kò bínú bàbá ń jọ yẹn. Olóṣì. Ẹ má bínú sọ̀rọ̀. Ẹ ní parẹ́ láéláé. Àmì bá mi. Ẹni dààmú láti. Àmì bá mi. Ẹni bẹ́ẹ̀ ni àná. Àmì bá mi. Àṣà Yorùbá ga. Ẹ jẹ́ àṣà wa ga. Ẹ̀rẹ́ ń ṣàpọ́nlé àwọn ọba tọ́lọ̀ ń kó ilẹ̀ Yorùbá yìí lọ. Àwọn tó wà yóò mọ̀ ṣàpọ́nlé. Àmì bá mi. Ẹ wà mọ ní ìka kiri. Àmì. Ẹ̀yin àgbàlagbà ẹ ní àgbàká ni odi gbàdú. Bẹ́ẹ̀ni. Tó là ń bóyí. Àti tó bá wọ̀ ní tó bá fojú kó ìyọ́ fẹ̀yìn sí. Gbogbo ìjọba ti ń dé. Ayé ọmọ fẹ́ ti. Àmì bá mi. Àmì. Bàbá mi àkàgbé aládùn ó ní pàǹkàrà Jésù kì í bá èso sọ̀tà. Wọ́n lá gbogbo ayé ló mọ̀ pé wà á ta ọ̀dà tó fi wà á ta. Bẹ́ẹ̀ni. Báyọ̀ wá ní ògùnlówó ò ní làlàyé tí olóko bàjẹ́. Bẹ́ẹ̀ni. Ó ní tó gbòdòwó fálà ní òkú ọmọ inú olóko máa ń dùn ní bẹ́ẹ̀ni. Ẹ kú dédé wòye ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ẹ̀yin èèyàn mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín pẹ̀lú àdúrótì yín lórí mi pẹ̀lú gbogbo awuyewuye tó ń lọ lọ́tún tó ń lọ lósì gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tẹ́ ẹ ń bá mi sọ̀rọ̀ tẹ́ ẹ ń pè mí tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni o
mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin náà ò ní fojú sunkún ọmọ ẹ̀ ní faragbá wẹ̀. Bàá mi ló sọ nǹkan kan fún mi nígbà kan. Wọ́n ní ọmọbìnrin kan rán ìyá rẹ̀ ńṣẹ́, ìyá kan rán ọmọ rẹ̀ ńṣẹ́. Ẹnìkan jẹ lówó. Ó wá rán ọmọ yẹn pé kó wá lọ. Mi gbogbo ń tó bá rí kó bá ẹ sọ mi ò fẹ́ gbọ́ o. Kó o sá gba owó mi bọ̀ lọ́wọ́ ẹ̀ ni. Kó gba owó mi bọ̀ lọ́wọ́ ẹ̀ ọmọ yẹn lòun ti gbọ́ òun ti gbọ́. Ọkọ ọmọ yẹn wà ríṣẹ̀ padà. Ṣé bí iṣẹ́ ni mo rán wa? Má mi ìṣẹ̀lẹ̀ rán mi. Ṣùgbọ́n mo ní nǹkan kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni. Ó ní kíni? Ó ní nígbà tẹ́nikẹ́ni bá mi sọ̀rọ̀ mi ò gbọ́dọ̀ gbọ́. Ìyá mi, tí ẹni bí ẹni, èèyàn bí èèyàn, tí wọ́n bá wá yọjú sí mi tí wọ́n bá ní kí n máa lọ ilé ńkọ́, wọ́n bá ní máa padà lọ ilé láti ìjẹ́ pé mo lówó yẹn gbà. Wọ́n ní ọlọ́pọlọ ni ẹ́, ọpọlọ rẹ ò ní yòrò. Tó bá wá rẹ́ni bí ẹni àtèèyàn bí èèyàn tí wọ́n bá bá ẹ sọ̀rọ̀, mọ́ṣáláì padà wálé máa bọ̀ wálé. Torí ọmọ àlè èèyàn ní máa rínú tí kì í bí. Bákan náà ọmọ àlè èèyàn ni wọ́n bẹ̀ tí ò tún ní gbẹ̀bẹ̀. Lónìí mi mọ bí inú mi ṣe dùn tó. Gbólóhùn aṣọ kékeré kan wáyé láàrin èmi àti Dr. Sunday Igboho. Tẹ́ bá dẹ̀tí dáadáa ẹ rí i pé mo sọ nǹkan kankan nínú ọ̀rọ̀ tó sọ yẹn tí mo ní kò sí ẹni tó lè tì mí lù Sunday Igboho. Torí ntí Sunday Igboho gbé dání ni mo gbé dání. Ó lè jẹ́ pé ọ̀nà tá à ń gbà ṣe ó lè yàtọ̀ síra wọn. Ẹ́fọ́ọ̀tì ẹnìkan ju tẹnìkan lọ fine látijọ́ aláyé ti dáyé náà ló ti ń rí bẹ́ẹ̀. Gbogbo alamọ ẹ́fọ́ọ̀tì, gbogbo alamọ pé ó fi ẹ̀mí dí ogun nítorí tara rẹ̀ kọ́. Kì í ṣe pé Sunday Igboho rí jẹ, orí mu, orí ná, orí lò. Chief Sunday Igboho ló bá mi sọ̀rọ̀ lónìí. Ẹ̀rù Ọlọ́run sì bà mí. Àkọ́kọ́ mo dúpẹ́ gidigidi lọ́wọ́ brọ́dà mi kan tí wọ́n ń pè ní Bàbá Èkìtì. Ojú ò ní tì ọ́ o, ò ní faragbá wẹ́ o. Òun ló pè mí pé ọyá Chief Sunday wà lórí kí ni wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀. Ní Chief Sunday bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ o. Àṣé gbogbo nǹkan tá a máa ń ṣe yẹn náà ni brọ́dà mi ń wò. Ó tiẹ̀ kọ́kọ́ ń bínú sí mi pé bàbá àgbàlagbà ní kíní kan, ṣùgbọ́n ọtún wá padà wá ní bàbá, ṣùgbọ́n mo mọ̀ pé ọmọ àlèyàn ní òrìnà tí èbí. Bákan náà mo ṣe fẹ́ bẹ̀yìn àwọn bàbá wa tí wọ́n jẹ́ bàbá yín, tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n ẹ̀yin, tí wọ́n jẹ́ bàbá tiwa, àwọn náà sọ wípé ọmọ àlè náà lẹ́ni tí wọ́n bá bẹ̀ tí ó bàbá mo fẹ́ bẹ̀yìn ni o. Pé àwọn èèyàn gbọ́ nǹkan tẹ́ ẹ sọ ń pa mi lánàá, inú èmi náà dùn. Ọlọ́run gbọ́, òun ti ń béèrè nọ́mbà mi, òun ti béèrè lọ́wọ́ apá òun yẹn tó bá ń sọ̀rọ̀ mi wọ́n tó bẹ́ẹ̀ gbọ́ pé tí mo sọ nípa wọn. So direct call ló rọ̀ yẹn. Bàbá mi ní ẹ ti mú ọ̀pá mẹ́ta, ẹ ti gbẹ mẹ́ta, ẹ ti fún àlùkò. Àlùkò ní ọmọdé ni, àgbà ni, babaláwo ni, oníṣègùn ni, àfáà ni, ọba ni, adájọ́ ni, ìjòyè ni, ọlọ́pàá ni, sọ́jà ni. Bàbá mi ní tó máa ń kóra wọn jọ lórí yín búburú ọlẹ́nu òní kò láyé. Àṣẹ wá. Adé òní gbé ní ẹgbẹ́ gun pa, gbogbo ìkọ́ pọ̀ tó. Bàbá mi lẹ ti mú ọ̀pá mẹ́ta, ti gbẹ mẹ́ta, ti fún ẹkùn. Ó ní ọ̀sán ẹkùn tí ó dìtẹ̀ lẹ́yìn ẹkùn. Ó ní kó. Nẹ́tíwọ́ọ̀kù yẹn ń fail olúwa o. Nẹ́tíwọ́ọ̀kù yẹn ń fail. Nẹ́tíwọ́ọ̀kù yẹn ń fail. Àṣẹ ẹ̀ẹ́dẹ̀ mo níyì ń bẹ̀ ní olúkójú ní ìgbà ìlọ́wọ́ ní àtẹlẹsẹ̀ ní ìgbà ìlọ́wọ́ náà aṣọ mo ní ìgbà ìlọ́wọ́ àjàgbá ẹni tààrà ẹ mo ní ìkàkiri. Àmì bá mi. Ẹ̀yin tẹ́ o.
bàbá àgbàlagbà ní wọ́n ń sàpọ́nlé mi báyìí. ẹni tó ń ṣe ti pẹ́. bàbá mi èmi kọ́ ni mo sọ yín lẹ́ni àpọ́nlé Ọlọ́run ni. wọ́n kọlu mọ́tò bàbá Sokoti ládùúgbò àdúgbò kàlájọ ń gbé. ìṣẹ̀lẹ̀ lẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n kọlu mọ́tò bàbá. ẹni bó ti gbé bàbá bí mo ṣe bọ́ bàbá ọ̀rọ̀ ti dẹ́ tí ò tiẹ̀ tí ì sí Yorùbá nílẹ̀ tí ò tí ì sí kankan ní Yorùbá nílẹ̀. bẹ́ẹ̀ni. bàbá Sokoti fún mi lápẹ́ lẹ́gbẹ́ àwọn ọlọ́pàá ti wà ń bẹ̀ ń jọ yẹn gẹ́. bẹ́ẹ̀ni. èyí fún bàbá tó gbọ́ ọlọ́pàá ẹja pé kí ló kan tí mo ní ọ̀sọ́rọ̀ mọ́. èmi mo ní mọ́tò tó kọ́ bẹ́ẹ̀ni. yẹn ń dá tọ́kùn ẹ̀ lọ́wọ́ wọ́n bàbá Sokoti ẹ̀ títí tí yẹn pé àwọn ọmọ táyọ̀ tó ní kí wọ́n bàbá ṣe pọ́n wálé mo ní ìbíjọ́ orí rẹ̀ ni o. mo ní bàbá Sokoti bí ṣe fíìmù nìyẹn orí bẹ́ẹ̀ ni mo ní ẹwà fún ilé wa ẹ mọ ní káàkiri ẹ mọ àjọ ní ìṣẹ̀lẹ̀ wa wàláyé ní tẹ láéláé àṣẹ Ọlọ́run nínú mi ọ̀rọ̀ kàmí pé inú mi dùn sí gan lẹ́nu bàbá mi á ní irú àwọn nǹkan tí bàbá mo fi ṣàdúrà fún mi á ní àdìsá màá níyàn á ní sọ fún ọ pé mo di afẹ́fẹ́ lẹ́lẹ́ mo fẹ́ làlúkà mo di èfò lẹ́lẹ́ mo ẹ̀mí ìgboro títì bàbá pálẹ́pálẹ́ ti la gbàlúkà pálẹ́pálẹ́ bẹ́ẹ̀ aṣọ náà lẹ́dí kẹ́ gbọ́ máa kéré dùn bàbá ẹjọ́ máa kéré ni. àmì o àṣẹ o. ẹni kẹ́ ti fi ní gbẹláyà ẹni bá gbọ́ máa kéré lórí ìjà àṣẹkù ẹni bá ti fi ní gbẹláyà àríjà àwọn ìjà mi ọ̀sẹ̀ tó mọ̀ sí i. àbáwọ̀ pàdé ẹbọ lákìtà ẹbọ ìdí mọ̀ bẹ́lẹ̀ bọ̀ gbogbo ẹbọ ọ̀tẹ̀ lórí ẹbọ Sokoti ẹbọ ọkú ẹbọ ọ̀tẹ̀ ẹbọ àìsàn lọ́mọ̀ọ́sẹ̀ lẹ́lẹ́ ẹlẹ́bọ. àṣẹ. ọmọdé òní fẹ́ iṣẹ́ ní kó tó tó ẹ̀ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. wàláì tàlà ọ̀rọ̀ ẹ̀wọ̀n dùn máa yé nù. àmì bá mi. àṣẹ wa àlùbáríkà tó lójú ẹ̀ wọ́n fẹ́ gbà kẹ̀kẹ́ lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ mi kí ni kílẹ̀ tó. wọ́n fẹ́ kí n pe ààrẹ Al-Moruf ẹ̀yà àti ọmọ Yorùbá jọ ní àbúrò yìí ni ẹgbẹ́jú lórí ọ̀rọ̀ ẹ̀ gbẹ́kújú kò ń bẹ̀ ẹjọ́ bàbá mo fún àwọn tó láyé bẹ̀ yìí. bá mi kò sí ní tẹ́ olùbàtì lọ́wọ́ mi rà mí. ẹ ní parẹ́ láéláé. àmín. ẹ jẹ́ kí n pé wọlé sínú mi tẹ̀yìn náà nìsín. gbogbo ọ̀rọ̀ tí a sọ yẹn la kọ́ fún tẹ́tílẹ̀ tó ń kọ́lẹ̀ o. akọ́kọ́ ìjà ń kọ́lẹ̀ o. tí o bá ní bàbá yìí tí o bá ní wà tí o fẹ́ mú bára wa jà fún. àtò dàbí ìjà àwọn àgbàlagbà. nígbà tí Fúlàní àwa wa ń bára wa jà. ìjà àwọn bàbá yẹn ọba ní Aláàfin ọba ní Ọọ̀ni. mo ti wà bẹ̀ láti mo kàwé ń fẹ́ mo kọ́ṣẹ́ ń bẹ̀ mo tó fẹ́ ọmọ bẹ̀ mo tó bímọ ọmọ ọbẹ̀ tí mo fẹ́ òun ní fọ́sọ̀ ẹ̀ fún mi ó dẹ̀ bí ọmọ márùn fún mi ó bí ọkùnrin mẹ́ta ọkùnrin méjì wọn bẹ́ Canada second born ọmọ tó wọn fẹ́ yẹn bí fún mi lọ́ọ̀yà ní Canada Bísọ́lá Adéyẹmọ gbogbo pépà Nàìjíríà ló gbé ọmọ yẹn di lọ́ọ̀yà ní Canada bàbá gbogbo ọmọ tí mo bí ní bẹ́ẹ̀ lórí ibùkún sọ́jà tó wọ́n mú ìwé burúkú díẹ̀ sí pé ṣeré ọmọ aládùúgbò mo jẹ́rìí ọ̀sẹ̀mọ̀gbọ́n wà lórí aago pẹ̀lẹ́ tó wà bí ìjọba. ẹ farabalẹ̀ ẹbí ò bá ní. ẹ farabalẹ̀ ẹ̀gbọ́n mi ọmọ ọba ní ààrẹ dà kọ́yẹ́kẹ́ tó bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ẹni sùúrù mo ti bá àwọn Sokoti sọ̀rọ̀ yóò bá jọlẹ̀ méjèèjì ọmọ ọba ní yìí ọmọ ọba ní àwọn Sokoti kí la fẹ́ ń bára wájà fún. orí ọwọ́ kẹlẹ́ jọ wà sílẹ̀ ní ìjẹ́. ẹ̀gbọ́n ta ìgbélé sọ̀rọ̀ 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 mi sí mọ̀dẹ̀ mọ́ bá sọ̀rọ̀ sẹ́ mọ́ ń bọ̀ ọmọ aládùúgbò sọ̀rọ̀ ní àti ìtẹ̀kọ́tà àbúrò ni wà kọ́ ẹ kú lórí ẹ̀ àwa gẹ́gẹ́ ní Aláàfin ibi ilé sọ̀rọ̀ ni àwa lọmọ aládìkún ọmọ aládìkún ní ààrẹ Al-Moruf. òun tí ètí wá ń wá nọ́mbà mi láti pè mí ó ti ní máa pò máa pè mí lérè so ó wá ní ìjà yẹn bàbá Sokoti ó ní ṣé ọ̀rọ̀ ká lè rí òmìnira ilẹ̀ Yorùbá lẹ̀ ń jà fún mo ní bẹ́ẹ̀ ni ó ní ṣé ọ̀rọ̀ kí àwọn Fúlàní ọmọ pa wá mọ́ lẹ̀ ń jà fún mo ní bẹ́ẹ̀ ni bàbá ǹjẹ́ yìí mọ̀ pé Fúlàní ti yí wa po káàkiri ilẹ̀ Yorùbá mo ní bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ọ̀rọ̀ pé ẹ fẹ́ gba òmìnira ilẹ̀ Yorùbá lẹ̀ ń wá ìṣọ̀kan lọmọ Yorùbá ò ní o kan tó lè rí òmìnira gbà ẹ wo ìjà yín ẹ wo àwọn èèyàn tí ó lọ méèkì kọ́mẹ́ǹtì tí wọ́n fẹ́ràn Al-Moruf ẹ wo iye àwọn èèyàn tí ó wà sórí tiyín tí wọ́n fẹ́ràn tiyín ṣe mọ̀ pé èyí ti ń pín ìlú sí méjì lọ nìyẹn tógun bá wá dé láàrin ìjà yìí a kò túká ni àtọ̀ a sì máa bọ́ lọ́wọ́ torí wọ́n ti ráàdì wá báyìí bàbá ẹ dákun ẹ fi Al-Moruf sípò ọmọ ẹ fi sípò àbúrò ẹ gbàgbé lórí ọ̀rọ̀ ìtorí ìtọ́lọ́hún
torí ti ilẹ̀ èyí tó tún wá ṣe tó tún ṣe díẹ̀ ni pé àwọn ọ̀rọ̀ tí Chief Sunday Igboho sọ pẹ̀lú mi màá extract ẹ̀ lórí mo record ẹ̀ màá extract ẹ̀ màá máa fi kéékèèké lè máa break àwọn ọ̀rọ̀ mi yóò ẹ má mind mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ àwọn díẹ̀ nínú àwọn nǹkan tó sọ ní ìdẹ̀fẹ́ kí fídíò yìí gùn rárá mi fẹ́ kó ju bí 10-15 minutes lọ́wọ́ pọ̀ jù so gbogbo àwọn ọ̀rọ̀ tí Sunday wá ní òkè bàbá Sokoti mo fi orí Ọọ̀ni bẹ̀yìn mo fi orí bàbá wa lọ́yọ̀ọ́ Aláàfin mo fi bẹ̀yìn bàbá kílẹ̀ tó fẹ́ kí n fi bẹ̀yìn ẹ tó dárúkọ nǹkan míì tẹ́ mọ̀ pé nígbàgbọ́ nú ẹ̀ náà mo ní àwọn ọba méjèèjì tí ó ti fi bẹ̀mí náà wọ́n ti rẹpẹsẹ́ǹtì gbogbo ọba tí ń bẹ ní ilẹ̀ Yorùbá ó sábà mi sọ̀rọ̀ gan-an níwọ̀n bá àgbà tó lè jẹ́ wípé tá a bá là ń jìjà à ń wá kí kómìnira ọba wa nílẹ̀ Yorùbá à ń lo Sunday Igboho gẹ́gẹ́ bí symbol kódà Sunday Igboho tó sọ fún mi lénìí pé ló bá òun lọ́kàn jẹ́ níjọ́ tí ẹnu gbé òun tó ń bú bàbá Ọọ̀ni Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ pé òun ya súré ń bẹ̀bẹ̀ kí bàbá tó dáríjì òun ó ní bàbá Sokoti ǹjẹ́ yìí mọ̀ tí bàbá yẹn ṣe fóun mo ní mi ò mọ̀ ó ní wọ́n pe òun wọ́n ń wo òun lórí tẹlifíṣàn bàbá wa Ọọ̀ni wa sọ pé ẹ̀yin ọba ó yẹ dìde kẹ́ pàtẹ́wọ́ fún Sunday Igboho ó wá ní kémi wo Sunday Igboho kí n wá gbé ọba wa yẹn kí n gbé sẹ́gbẹ̀ẹ́ Sunday Igboho ó tó ń bi mí lè pé sí wọ́n lè rí lóhùn pé tóun ọba tí correct irú mistake ìjọ kìíní àná ṣé mo rò pé wọ́n ṣe yẹn pé ibo wá ni mo mọ̀ tí yẹn dé n tí wọ́n ṣe fóun yẹn ibo ni mo mọ̀ tó dé àwọn ẹlòmíín wà tí ò fẹ́ràn òun tó jẹ́ pé tí wọ́n mú padà fẹ́ràn òun nìyẹn mo ní bẹ́ẹ̀ ni bàbá Sokoti dákun torí Ọlọ́run màá gbé Almaroof wọlé sìn kí n dẹ̀ fẹ́ kẹ́ ẹ complain fẹ́ kẹ́ ẹ rojọ́ kankan mọ́ tọrọ ọmọ yín ni ó wá gbé Almaroof wọlé ó wá sọ fún Almaroof náà pé bàbá Sokoti wà lórí kíní ní dẹ̀ fẹ́ kó o sọ ìjà yẹn gbọ́dọ̀ parí torí nǹkan kan ti so wá pọ̀ òun náà ní tí gbogbo àjọ ń wáyé pé so gbà tó sọ̀rọ̀ fún òun náà títí ó wá sọ statement kan ẹ má bínú àwọn ọ̀rọ̀ díẹ̀ tó sọ yóò máa jáde nínú àwọn nǹkan tí mo sọ yìí o yóò máa break àwọn nǹkan tí mo ń sọ yìí lọ yìí o ó wá sọ ọ̀rọ̀ kan tí ó ní bí ọmọdé bá ṣe àgbà ọmọdé ni ó bẹ̀bẹ̀ bàgbà ṣe ọmọdé ni ó bẹ̀bẹ̀ wá ní Almaroof sọ pé kí bàbá Sokoti má bínú Almaroof wá ní bàbá Sokoti ẹ má bínú ẹ dákun kí mi náà wá tá a lè mí ẹ dákun ta ni Sokoti tẹ bá máa àdúrà tí Sunday Igboho nìkan ṣe fún mi lónìí tẹ bá máa àdúrà tí Sunday Igboho nìkan ṣe fún mi lónìí Ọlọ́run oorun mi tòní ó máa yàtọ̀ torí mo gbà pé àwọn àdúrà yẹn àdúrà tí ó wọlé àdúrà tó bá Ẹlẹ́dàá mi dọ́gba ni àwọn àdúrà tó ṣe fún mi so bí èmi náà bá wá jẹ́ Yorùbá kò yẹ kán ṣe sọ fún mi pé ẹ̀yin náà sọ fún Almaroof kó má bínú torí mo ti mọ̀ pé àwọn méjèèjì láti jọ ta síra wa so èmi náà wá ní nígbà tó bẹ̀rẹ̀ tán yẹn mo wá ní Almaroof ìwọ náà má bínú so ẹ̀yin èèyàn ẹ dákun torí Ọlọ́run àwọn ọmọ Fúlàní ti yí wa ká kódà Chief Sunday Igboho tó sọ àwọn ọmọ kan tá yìnbọn fún lẹ́sẹ̀ lọ́nà Èkó wá sí Ìbàdàn láìpẹ́ so ẹ dákun ẹ má jẹ́ kógun ìwà káwa mórí ogun tógun ìbá wá káwa mórí ogun ó máa nira
àwọn olórí burúkú tí wọ́n wo lọ wọlé sí odidi orílẹ̀-èdè ibi tí odidi orílẹ̀-èdè ń kó àmọ́ wọn sí tí wọ́n dẹ̀ pa gbogbo wọn tẹ́lẹ̀ gbogbo ilẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì kan ṣe ń kó ìgbà kó gbogbo àwọn nǹkan. So kan wá dé báyàn àwọn kan tí wọ́n ti divide fúnra ara wọn tẹ́lẹ̀ láàrin ara wọn kan dédé bá wọn ẹ rò pé yóò ṣẹlẹ̀. So ntí ó kù tí mo fẹ́ mójútó báyìí ẹ̀yin èèyàn má bínú tó kù tí mo fẹ́ mójútó báyìí ni báwo la ṣe rí òmìnira ilẹ̀ Yorùbá gbà. ráìtì wa ni láti béèrè, ráìtì wa ni láti pe olórí orílẹ̀-èdè pàápàá jùlọ tó jẹ́ ọmọ wa. mo tún wá fẹ́ fi àsìkò yìí ké sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Aṣíwájú, ẹ jẹ́ kí Sunday Igboho máa bọ̀ wálé o, torí wèrè ta là á ṣe ní tilé òwèrè kan lèmi náà o, ṣùgbọ́n ọ̀gá àwa wèrè nìyẹn o, ẹ jẹ́ máa bọ̀ lé o. ṣe mọ̀ pé bí ẹ bá àyà ní ti tó oògùn lọ́tọ̀ tá a bá rí ẹni tó báyà àwọn èèyàn ó tẹ̀lé àwọn òwòlẹ tó ti tán jáde mọ́ báyìí. bẹ́ẹ̀ àìjáde wọn yẹn ó sì dangerous fún àwọn mọ̀lẹ́bí ti gangan náà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. torí ìdí èyí a lè fi ntí Kánú ṣe a lè fi wé ti Sunday Igboho rà kò tiẹ̀ lọ sọ́nà ibì kan náà, ìkan lọ right ìkan lọ left ni wọ́n yà síbì kan náà. torí Sunday ò gbébọn kò má dáadáa ní tó jà fún yìí náà ni pé èyí tẹ́ ẹ pa àwọn ọ̀ràn mi yìí tó téèyàn bá wá dìde tó fi ẹ̀mí tiẹ̀ di ogun ní ojú mi kọ́ lẹ́sẹ̀ ẹ kúkú pẹ́ báyà bá tẹ́ ẹ bá pa mí tán ẹ lè wá máa pa wọ́n lọ ṣùgbọ́n ojú mi kọ́ lẹ́sẹ̀ máa pa wọ́n rán mi. láàánú ó ṣe tó pọ̀ tó bá dínú yẹn kíru ẹni yẹn náà tún wá pè mí lénìí kémi náà tún wá yarí pé ọ̀rọ̀ sínú ọ̀rọ̀ yẹn o. bàbá kan tí mo máa ń sọ̀rọ̀ ẹ̀ fún yín ní gbogbo ìgbà Professor Ọlọ́rundáre Lágége wọ́n ti kú tipẹ́tipẹ́ bàbá alálùbáríkà gbogbo ìwọ̀nba ọgbọ́n tí mo jogún yìí 70% ọgbọ́n tí mo ní lórí àwọn ni wọ́n kó sí. ẹ má sì mí gbọ́ o ọ̀rọ̀ ìwé kírẹ́dìtì ti ìwé Délé Odùlé àti Jídé Kòsọ́kọ́ ni wọ́n ń fún níyàwó ọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé kéèyàn ní ọgbọ́n anú gbogbo ọgbọ́n anú tí mo ní bàbá yẹn ló fún mi. bàbá yẹn wá sọ fún mi wípé tẹ́ ẹ bá ti rí ẹnìkan tí gbogbo èèyàn fẹ́ràn tí gbogbo èèyàn ń pọ́n lé tí gbogbo èèyàn ṣe gbogbo ẹ̀. tó o bá bá wọn pọ́n lé má bá wọn yẹpẹrẹ tó o bá bá wọn yẹpẹrẹ má bá wọn fojú parẹ́ tó o bá bá wọn fojú parẹ́ má jẹ́ kí inú bí ọ sí wọ́n ní gbogbo nǹkan táwọn sọ yẹn wọ́n ní yóò ba ìgbésí ayé ẹni yẹn jẹ́ ni tó bá ṣe ẹyọ kan nínú gbogbo táwọn kà lẹ̀ yẹn. so gbólóhùn aṣọ kékeré tó wà láàrin èmi àti Chief Sunday Igboho ó bẹ̀bẹ̀ fún ọmọ kan ọ̀kẹ́ni ẹ wá bọ́ sápò òbínú mi àdẹ̀ kì í ṣe pé àjàjà àbúrà wa àwọn náà bínú kọ́ọ̀tì fóònù àwọn tó lọ́mọ láti gbà náà. ẹ sì sà ó ṣe jóni ni ìjà yẹn wá parí ó ṣe jóni ìjà yẹn wá parí ìjà tó wá parí yìí láìfù ta lamọ̀ tí wọ́n fi save ṣé láìfù tèmi ni àbí láìfù Almaroof àbí láìfù ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ followers wa àbí mọ̀lẹ́bí mi àbí mọ̀lẹ́bí tiyín àbí mọ̀lẹ́bí ta Almaroof. nítorí pé nínú ìrẹ́pọ̀ láti lè jagun láti fèsì àwọn Fúlàní pààyàn kì í ṣe nínú ogun kì í ṣe pé ká wà nínú ogun káwọn kan wá tó jàpá a ti fẹ̀dọ̀ lérí òróǹro táwa náà ó múra wọn lẹ̀ táàbà wa múra wọn lẹ̀ ìmọ̀ wa gbọ́dọ̀ ṣọ̀kan torí ẹ̀ Sunday mo dúpẹ́ lọ́wọ́ ẹ o mo dúpẹ́ lọ́wọ́ ẹ o
wọn è mú alágẹmọ lórí ewé o a kì í mú àrò gidigba lálẹ́ odò bẹ́ẹ̀ ẹnìkan yìí mọ́mọ́ ọlọ́rọ̀ láàrin ìlú tán bá ní wọn ó mú alágẹmọ lórí ewé alágẹmọ dewé yìí máa béwé lọ ni tán bá ní kí wọn mú àrò gidigba lálẹ́ odò àrò gidigba ó dodò yọmọ bódò sàn tán bá ní kọ́ mọ́ ọmọ ọlọ́rọ̀ láàrin ìlú ọmọ ọlọ́rọ̀ daṣọ bódì ni yóò wá dé eégún ò ní sí léwọ̀ kánà ìyẹn ló dífá fún mímú tí wọ́n fẹ́ mú ọ bí ẹdìẹ ń jọ́sí tó fi bọ́ lọ́wọ́ wọn wo ń tó lò ní Kútọ́nù ok kí ló tí ò rí ọ̀pá Kútọ́nù nílùú òyìnbó wo ń tó lò nílùú òyìnbó ṣé wọn ìpáyàn nílùú òyìnbó ni kí ló tí ò rí ọ̀pá iṣẹ́ tọ́lọ́run rán ẹ ó jẹ àdúrà pàtàkì ẹyọ kan tí mo ṣe fún ẹ lónìí yẹn yóò mọ ẹ àdúrà náà ni mo sọ fún ẹ wípé iṣu tí gbogbo wa ń koná mọ́ lọ́wọ́ yìí tí ìwọ sì síwájú fún wa pé àsìkò tí iṣu náà bá jẹná wọn ò ní fi ẹnì kankan nínú wa ṣàwátì bàbá Èkìtì mo dúpẹ́ wọn ò ní fi ẹ́ ṣàwátì gbogbo wa à ní bá ogun Fúlàní lọ gbogbo wa à ní bá ogun pé a fẹ́ ní òmìnira à ní bá lọ pẹ̀lú ògo Ọlọ́run so àwọn ò bá yàn jà nǹkan tá a fẹ́ là ń sọ yẹn ṣùgbọ́n gbogbo wa náà ni ẹ rí i pé gbogbo wa ni mò ń sọ fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu aṣíwájú òun tó bá kọjú sí yẹn ta tó bá kọyìn sí yẹn ta ẹ̀jà ló fà tó bá kẹyìn nìkan tẹ́rọ ara yín pa ọgbọ́n tá a fi kọ́lé tóró gẹ́gẹ́gẹ́ kò tó yẹ tá a fi sun bẹ̀ lásùn falala gbogbo ń tẹ́ ẹ ti gbé nílẹ̀ Yorùbá títí di ọdún ń tẹ́ ẹ ti lò sẹ́yìn ẹ lè lò má kì í ṣègbè ẹ lè lò tẹ́ ẹ ti lò sẹ́yìn mà ṣùgbọ́n ìgbádùn tí ẹ rí ń tẹ́ fi rí ìgbádùn láti àsìkò títí di jọ́kọ́jọ́ tí Ọlọ́run bá sọ pé ìnájà yín ọ̀tán nílé ayé lẹ́ẹ̀mọ̀ jèrè ìwà yẹn ẹ bá wa wá òmìnira ilẹ̀ Yorùbá bàbá ó ṣe pàtàkì ó ṣe pàtàkì mo wá fẹ́ bá ẹ̀yin èèyàn náà sọ̀rọ̀ ẹ̀yin èèyàn ẹ sọ̀rọ̀ àìsọ̀rọ̀ yìí ń kó bá wa tèmi ò bá sọ tí Sunday Igboho ò sọ tí lágbájá ò sọ tí Tàmàdù ò sọ ojú ilé gan lógún ọmọ gbà múyàn kò ní gbẹ̀yìn ìbùrú mọ́ ojú ilé lógún ọmọ gbà múyàn ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká sọ̀rọ̀ ohun tá a bá rí tí ò bá dáa ẹ jẹ́ ká sọ pé kò dáa èyí tá a bá rí tó dáa ṣé rí àwọn èèyàn kan wà láyé yìí tó jẹ́ pé ó yẹ kí wọ́n sọ̀rọ̀ wọn ò sọ wàláì àwọn èèyàn kan wà tán bá sọ̀rọ̀ síta nílẹ̀ Yorùbá yìí ọ̀rọ̀ tán bá sọ ó change mind Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀ sọ̀rọ̀ ṣé ẹ mọ̀ pé ẹlẹ́dàá gbogbo wa gbogbo ẹ̀kọ́ ẹ̀ sọ̀rọ̀ tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu máa ń gbọ́rọ̀ sí lẹ́nu ọ̀dọ̀ àwọn náà àmọ́ tí mẹ́nu wọn ẹ sọ̀rọ̀ jìnnà lórí yẹn gbogbo ẹni tẹ́ lè bá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ tẹ́ ẹ̀ wá jáde tẹ́ ẹ̀ sọ̀rọ̀ yóò bá alágbájá tìbí tiwọn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jáde pàápàá jùlọ gbogbo ẹ̀yin bàbá lọ́balọ́ba kò sí ẹnì kankan tán máa yọ ń sí àní kẹ́ ẹ bá wọn jà ṣùgbọ́n ẹ pè wọ́n ẹ jẹ́ kí wọ́n mọ òtítọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n mọ tá à ń sọ́fà lẹ́ Yorùbá àwọn náà fúnra wọn mọ tí a bá pé àwọn fúnra wọn mọ tí ìlú ilẹ̀ Yorùbá máa dà lọ́dà wọn ò sì fìgbà kankan pera wọn Fúlàní wọn pera wọn Láwùsá wọn pera wọn Ìgbò so automatically ilé ẹ̀ náà ní ọmọ develop nígbà tí àwa ṣe àwọn ẹ̀yà kan tó jẹ́ pé wọn èkó lé ìlú tiwọn ọ̀dọ̀ wọn ìrówó lu wọn náà bóyá tó fà nìyẹn ibi tí kálukú bá ti rówó náà ní ọ̀fẹ́ náà sí wọn bá ti délùú tiwa wọn ò rówó wọn tún wá délùú wa náà tán wọn tún máa sẹnu yánmọyànmọ sí wa gọ́nà those days o èèyàn mọ̀ sẹnu yánmọyànmọ kan sí Yorùbá nílẹ̀ Yorùbá lásìkò yìí o tó bá jẹ́ wípé àwa ya ẹ̀hànà bí àwọn tó máa ń fi àdá fọ̀bẹ fi ìbọn nǹkan kan léyìn káàkiri yẹn ni ní ṣe gbogbo tẹ́ ẹ̀ ń ṣe yẹn o ṣùgbọ́n wọn ò bí àwa mọ́ irú yẹn wọn ò bí ọmọ Yorùbá mọ́ jàgídíjàgan ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ bá mi ru ọ̀rọ̀ yẹn lọ síbi tí mo rò lọ
kẹ́ wá wò wípé kí ló yẹ kí Sunday Igboho gbà tì lọ́wọ́ mi, kí ló yẹ kó kí ni irú Sunday Igboho lè gbà tí gbogbo yín náà bá gbọ́ pé Sunday Igboho bá mi sọ̀rọ̀, nǹkan tó dẹ̀ bá mi sọ, nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ mi kì í ṣe nǹkan tí mo lè fún tó lè pa mí lára. Sẹ́yìn náà ní bílẹ̀ mi pé kí ló lè ti mi fún. Tó ọmọ Aládìkú, mo dúpẹ́ o, ojú òní tì yín, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo dúpẹ́ àdúrótì, ojú òní tì yín o, àní ráre o, gbogbo ń tá a ṣe tí ìrẹ́pọ̀ òfin bọ́ wa nílẹ̀ Yorùbá ní kí ẹja máa ṣe látòlẹ̀ lọ. Lẹ́yìn eléyìí, màá rìlíìsì fídíò lẹ́yìn eléyìí tí mo ń ṣe lọ́wọ́ yìí, fídíò tí màá rìlíìsì lọ́la, ọ̀kan nínú fídíò àwọn tí wọ́n jí gbé tí mo lọ íńtáfíù ní Ìtàpá Èkìtì. Tó Ọlọ́run ràn wá lọ́wọ́ títí àsìkò náà, mo kí gbogbo wa pé bí ò fẹ́ ra kù.